lùgbà kan rí sẹ́yìn ọmọ ènìyàn òṣèdá ọlọ́run ọ̀sọ́ ọlọ́run débi pé ọlọ́run fẹ́ kábàámọ̀ wọn ṣẹ̀dá ọmọ ènìyàn torí pé òwà burúkú ran lépọ̀ èsì lójoojúmọ́ ó burú jáì ṣùgbọ́n kó bá lọ sí Genesis orí 6 ẹsẹ̀ 8 ọ̀rọ̀ ọlọ́run tọ́ka sí níbẹ̀ ni wí ṣùgbọ́n Noah ó bójú rere ọlọ́run ọba pàdé nínú ìran kàáté àná bá ìwọ náà yóò bójú rere ọlọ́run wọ́n yóò bá pàdé kí ètí ṣe láàrin dàrúdàpọ̀ ni láàrin ìwà òdìbàjẹ́ láàrin ìwọ̀típara ṣánilọ́gbẹ́ kan méje ọ̀nìyàn kan mú ṣòfò sọnù kí Noah kí ètí ṣe ọ̀nà wo ni Noah ọ̀nà wo lígbègbà ó jẹ́ pé láàrin kété ìhọ́ni burúkú ayé síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ọba Noah ọba lúkọ ayẹ̀ débi pé Noah rójú rere orí gbà lọ́dọ̀ ọlọ́run torí pé pàkọ́ ọlọ́run ṣínú ayé rẹ̀ o orí ìwà òdodo lébẹ̀ orí ìwà mímọ́ lébẹ̀ ó rí i pé Noah ni ó yára rẹ̀ sọ̀tọ̀ kò lọ́ra èèyàn olùṣekúṣe èèyàn ọ̀mùtí èèyàn olùkúpani èèyàn ajínigbé èèyàn kò jẹ́ pé ẹ̀ ń ta èrí ọkàn ran èèyàn kò jẹ́ pé òṣekúṣe ìwà ipá kàn mú àdídùn ayé kan mú bára ọ ni a jẹ́ Noah yára rẹ̀ sọ̀tọ̀ kò láàrin ran ọjọ́ ni ó wà bí ọlọ́run ọjọ́ ni kò ní ìkóranu níjánu ó gbé ògbé ayé kò wu ògo ọlọ́run ọ̀yàn ipa rere ọ̀yàn ọ̀yà síbẹ̀ alábàjọ́ bẹ́ẹ̀lì wí ó bójú rere oore ọ̀fẹ́ ọlọ́run ọba pàdé nítorí pé ọlọ́run máa ń kíyèsí ayé ọ̀nìyàn lọ́nì kọ̀ọ̀kan kàn ti pọ̀ tó ní kò wá bí rán pọ̀ tó ní ọlọ́run fanú àní ọ̀fà ayọ̀ láàrin nítorí pé ọrùn rìn ọ̀tọ̀ ó yára rẹ̀ kó lọ́tọ̀ kó nínú ibi ọlọ́run náà wà yọ́kò lọ́ra arákùn á ṣe òdájọ́ lórí rẹ̀ àtòun o àti ráulé rẹ̀ hàn o ọrùn rìn àrìnlábà wọn níwájú ọlọ́run tí wọ́n rí oore ọ̀fẹ́ ni bíbélì náà wí oore ọ̀fẹ́ ọlọ́run kẹ́ mú ìgbàlà ẹ̀yà nínú Títù orí 2 ẹsẹ̀ 11 ní oore ọ̀fẹ́ ọlọ́run kan mú ìgbàlà tọ́ ọmọ ènìyàn á yóò ti farahàn kékété ọ̀nìyàn ọ̀rọ̀ ìyá kò ní kò bá tẹ́ ọ gbà ìwọ náà yóò bójú rere ọlọ́run pàdé lónìí o kò bá tẹ́ ọ gbà ọ̀rọ̀ ikú àti ìrúbọ kí Jésù Kristi kó mú ara rẹ̀ ṣe lórí igi àgbélébú gbogbo ẹnu wọn náà á bójú rere ọlọ́run pàdé nínú ìran káyà ọlọ́run bá dẹ̀ tá a ṣèdájọ́ kété ọ̀nìyàn wàá tàlà ọ̀rọ̀ ọlọ́run èyí ò kùnà o yes sọ́ni kọ́ni kan bá tọ̀ wọ́n á tanù bó ti wù kiri náà á bójú rere ọlọ́run pàdé ní ìran tí a náà bá wọ́n yóò jẹ́ náà àti òde òní kí wọ́n náà bójú rere ọlọ́run pàdé kó bá tí yóò ronú padà ẹ̀ṣẹ̀ rẹ kó dẹ̀ ya ara rẹ sọ̀tọ̀ kó nínú kété òwà òdì ìbàjẹ́ kẹ̀ nínú ayé líbe ọdẹ dandan gbọ̀n kó bójú rere ọlọ́run pàdé nígbà kíra kan bá mọ́ ọlọ́run bínú kan mínú ọlọ́run bàjẹ́ kan mú kọ́ ọlọ́run kí a fẹ́ àkábámọ̀ ọlọ́run aṣògo lórí ayé rẹ wí ọmọ àmúyangàn lọ́ọ̀yà òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkà gbàlà kàríbìdé sílé ìjọba ọlọ́run ire o.